Ìfilọ́lẹ̀ eré alágbẹ̀dẹ òun ni ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Lẹ́kì, bẹ́ẹ̀ ni ibẹ̀ náà ni àwa alágbẹ̀dẹ, ìtàn tó kọ́ wa nífẹ̀ẹ́, ìtàn tó kọ́ wa ní sùúrù, ìtàn tó tún ṣe kíni tó mú wa lọ sí ayé àtijọ́, torí pé tí ẹ bá wo alágbẹ̀dẹ àwọn nǹkan ayé àtijọ́ pátápátá òun náà ni ó kún ẹ̀. Lẹ́ni wọ́n dẹ̀ sọ pé ká múra 70s so ẹ jókòó kẹfẹ̀yìntì kẹ jẹ́ ká wo bí gbogbo àwọn olùmọ̀ọ́ká wa àti àwọn ọ̀rẹ́ àtẹbí tí wọ́n wá síbí báyìí lẹ́ni láti wá wo eré, torí pé èní gangan ni wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ rẹ̀. Alágbẹ̀dẹ ó kún fún gbogbo àwọn òṣèré jàǹkànjàǹkàn, nínú ẹ̀ a rí Faith Balogun, a rí Jaiye Kuti herself, a rí Gabriela Fọláyan, a rí Mr Macaroni, a rí Fẹ́mi Adébáyọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àyìnkẹ́ Kújẹ́rẹ́ lórúkọ tèmi, ọmọ bíbí ni Wonderful Dara Kújẹ́rẹ́, lórí amóhùnmáwòrán Orísun náà. Ẹ jókòó kẹfẹ̀yìntì, ẹ jẹ́ ká jọ jẹmúlá ìfilọ́lẹ̀ alágbẹ̀dẹ, ẹ jẹ́ ká wo àwọn òmùra old school lọ́lọ́kan òjọ̀kan. Ẹ jókòó, ẹ má yí kúrò, ẹ má bá mi kálọ. Bàbá máa ṣe sórí bí ọba ńlá ọ̀rẹ́ rẹ̀ tó súnmọ́ wọ̀de lálọ́. Mo ṣe wá rí i pé o ṣẹ̀ṣẹ̀ ṣe tán báyìí fún ìgbéyàwó ni. Ṣé fún ìgbéyàwó tá a ti mọ̀ bóyá ó máa jẹ́ ṣíṣe? Kí ló dé? Wọ́n ní oògùn owó lọ̀rẹ́ Àdìó ṣe kó tó dolówó. Ẹyẹ òkè bí ẹyẹ. One oh three lẹ́yìn lọ. Nígbà no kì í ṣe 103 o. Ó yẹ ká kọ́kọ́ mọ̀ pé aṣọ òfì, aṣọ tó bá ìgbà mu ni. Wọ́n wọ̀ láyé sìn, wọ́n lè sì wọ̀ láyé ìgbà yẹn. Kódà nígbà tí wọ́n ń ṣe ìsọmọlórúkọ mi in the 70s, aṣọ tí bàbá àti ìyá mi wọ̀ rè. Bẹ́ẹ̀ ni, so mi ò ṣíwọ̀ bẹ́ẹ̀ ni. Ìlà ojú yìí ìlú bọ́lọ́. Ìlà àwọn alágbẹ̀dẹ ni. Ní 70s tó sọ yẹn, damask làwọn ìyá wa máa ń lò jù. A jẹ́ mọ̀ pé àwọn léèsì wọn náà, àwọn léèsì tó gbórí lára báyìí ni. So àwọn ìyá wa àsìkò yẹn, a ti mọ̀ pé ẹ̀gbà ọwọ́ wọn náà bó ṣe máa ń rí rèé. Pàtọ́lẹ̀ tí ní 70s look, mo kọ̀ wọ́n pé jẹ́ ẹ ṣe cash madam 70s jàre. Cash wọn ní kọ́kọ́rú mi sí. Ẹni báwo ló ṣe mọ̀? Check me out. Let me describe. Check me out. Àwọn náà wọ̀ láyé gbà. Àwọn ọmọ mi ni. Àwọn ọmọ bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi lọ́wọ́ gbà. Léèsì 70s ni mo wọ̀ yìí. Ṣé rí pé màmí gan ti lọ, wọ́n ní léèsì ayé gbà, wọ́n ti lọ sáyé gbà yẹn fún wa. Wọ́n waste time. Mo ti rí owó yìí láàrin ọ̀sẹ̀ bíi mélòó. Èmi kọ́ ni mo lówó, wọlé lónìí. Alágbẹ̀dẹ tó ń lurin lójú kan. Ó ní nǹkan tó wá ń bẹ̀. Alágbẹ̀dẹ ò kàn lè máa lurin lójú kó máa lójú kan náà tí ò bá jẹ́ pé ó fẹ́ gbé nǹkan kan jáde ń bẹ̀. Nǹkan àrà dẹ̀ ló máa ń gbé jáde. Alágbẹ̀dẹ lè nǹkan àrà ló fẹ́ gbé jáde. Ẹ̀yin ará ilé, alágbẹ̀dẹ blacksmith. Àwọn Yorùbá máa ń pòwe kan, wọ́n máa ń sọ pé Ọlọ́run ni alágbẹ̀dẹ ẹ̀dá. Because Ọlọ́run ọba, òun ló mọ̀ wá, òun ló dá wa, òun ló mọ̀ nǹkan tá a fẹ́ dá, òun ni alágbẹ̀dẹ wa. So ó wá tá bá fi tọ́lọ́run yẹn, tá bá wá fi túmọ̀ alágbẹ̀dẹ ayé. Ó mì pé alágbẹ̀dẹ tó bá ń luru ní ojú kan, ó ní nǹkan pàtàkì kan tó rí níbẹ̀ tó fẹ́ mú jáde. Rárá dá lèmi ká gbélé ìsìn. Kí nìyẹn? Ewu bóyá ń gbóúnjẹ fún wa dà. Alágbẹ̀dẹ ni ẹni tó ń rọ ohun èlò yálà fún ilé gbígbé àbí fún àwùjọ.
wọ́n lè lo ohun tí a mọ̀ sí ohun àlùmọ́nì ni wọ́n fi ń wọ́n máa gbé kaná tí ó máa yọ pátápátá wọ́n wá fi mọ ohun tó fẹ́ fi ṣe lédè Gẹ̀ẹ́sì blacksmith ni a mọ̀ sí gbogbo àwọn ohun ẹ̀ṣọ́ tẹ́yìn náà ń lo ẹ̀yin obìnrin yẹtí ni gbogbo ẹ̀ iṣẹ́ àwọn alágbẹ̀dẹ ní púpọ̀ ẹ̀. wọ́n kú iṣẹ́ ọpọlọ wọ́n kú iṣẹ́ gidi gan wọ́n kú iṣẹ́ takuntakun èmi tí mo Jaiye Kuti pé ẹni tí ò fi iṣẹ́ ṣeré ni tó dẹ̀ kojú nù wọ́n iṣẹ́ ẹ̀ dáadáa so mo mọ̀ wípé nǹkan tó gbé kalẹ̀ yìí nǹkan tá ó lágbára. Alágbẹ̀dẹ jẹ́ sinimá kan gbòógì tó kọ́ni lọ́gbọ́n tó kọ́ni lóye tó dẹ̀ dáni rárá. Ikọ̀ tẹ́ wò tẹ́ rẹ́rìn àrìn tàkìtì ni tàbá wo orílẹ̀-èdè wa yìí ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tí ń bẹ ń bẹ ó lékè ń kà nítorí ìdí èyí alágbẹ̀dẹ ló yẹ ká máa wò. sọ́rí bí ọ̀bà ńlá ọ̀rẹ́ rẹ̀ tó súnmọ́ wọ̀de lálọ́. mo ṣe wá rí i pé o ṣẹ̀ṣẹ̀ ṣe tán báyìí fún ìgbéyàwó. ṣé fún ìgbéyàwó tá a ti mọ̀ bóyá ó máa jẹ́ ṣíṣe. ǹjẹ́ ẹ lè fi owó jèrè ọkàn ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí? mi ò nígbàgbọ́ nú ẹ̀ torí tó bá tán kọ́ ìfẹ́ àwa sá lọ. fẹ́ràn ni wé. ìfẹ́ àwa jápa kò ń ṣọ̀rọ̀ owó tí ìfẹ́ bá wà gbogbo ohun la máa ní a ní àforítì tọrọ abáyéra wa owó àtẹ̀lé torí ìfọkànbalẹ̀ òun ló máa ń mú orí yá a lè ronú dáadáa bówó ṣe máa wá tẹ̀ wá lọ́wọ́. owó ò ń ṣèfẹ́ owó òtọ́tọ̀ ti tèmi o mi ìmọ̀ nípa ìgbàlódé o bọ̀ tọ́tọ̀ ti tèmi owó kì í ṣèfẹ́. láti mi ò ṣe é rà o. láti yóò ṣe é rà. kò ṣe é rà. kí ọkọ kọ tẹ wá. owó ò lè rà owó ò lè rà owó ò lè rà. kọfí wíìnì àti fún. tówó bá ti wọ̀ tó bá jẹ́ pé owó la fi rà á kò jẹ́ ní. kò jẹ́ ní. atọ́latọ́l àti mi ẹ ṣọ́. torí tówó yẹn ò bá sí ń bẹ̀ mọ́ mo lè sá lọ. Jaiye Kuti ó ṣe dáadáa o ọmọ ni ẹ lágbára Ọlọ́run wàá dẹ̀ tún ṣe èyí tó máa ju eléyìí lọ ẹ̀gbọ́n ẹ̀ ló máa gbà lábúrò lágbára Ọlọ́run. Jaiye àbúrò tó dáa ó ti pẹ́ ta ti ń bọ̀ àtijọ́ ṣe oríṣiríṣi ní ẹnu iṣẹ́ wa yìí èmi náà wá wà lágbẹ̀dẹ ni mi ò kópa ń bẹ̀ mo fẹ́ lè sọ pé ìgbà àkọ́kọ́ tí màá wo iṣẹ́ tí mi ò sí ń bẹ̀ lélẹ̀ mi ò kí ń lọ síbi tó bá ti ń ṣe àfihàn iṣẹ́ tí màá sí ń bẹ̀ ó máa yà àwọn èèyàn lẹ́nu pé wọ́n rí mi ń bí àwọn tí mo sọ fúnra mi ni mi ò dédé jáde ṣùgbọ́n ó ti wá báyìí mo wá kín Jaiye Kuti lẹ́yìn ni àti gbogbo wọn tó kópa nínú iṣẹ́ alágbẹ̀dẹ yìí mo wá ṣègbádùn ara mi ni o mi ò mọ ohun tí ìtàn dálé lórí ṣùgbọ́n mo mọ̀ pé ó máa lọ bí mo ṣe lérò bí mo ṣe fẹ́. Jaiye Kuti ó gbìyànjú gan obìnrin bí ọkùnrin ni ṣẹ́rí sinimá alágbẹ̀dẹ yìí ó ti bó ṣe gbé ju gbogbo nǹkan tó nítumọ̀ sí láyé lọ mo dẹ̀ mọ̀ Jaiye Kuti ṣe tí Jaiye Kuti bá ń kọ ìtàn tó pọ̀ ló kọ ìtàn yìí tó bá kọ ìtàn tó bá wà ń sọ fún mi pé àbí ìbọn mo ti ní ìtọ̀kọ tí mo kọ tí bá ní Jaiye máa sọ fún mi ó máa ń sọ bíi pé Jaiye ṣọ́ bí ẹ̀ mọ́ ìtàn kíkọ ni ṣẹ́rí alágbẹ̀dẹ yìí sinimá gidi ni sinimá tó ní ìtumọ̀ ni sinimá tó máa kọ́ gbogbo èèyàn lọ́gbọ́n ni àti pé èmi gan mo kópa nínú sinimá alágbẹ̀dẹ èmi ni ìyá ọmọlẹ́wà nínú sinimá alágbẹ̀dẹ. ọ̀rẹ́ rẹ̀ tó súnmọ́ wọ̀de lálọ́. mo ṣe wá rí i pé o ṣẹ̀ṣẹ̀ ṣe tán báyìí fún ìgbéyàwó. ṣé fún ìgbéyàwó tá a ti mọ̀ bóyá ó máa jẹ́ ṣíṣe. kí ló dé. wọ́n ní oògùn owó lọ̀rẹ́ Àdìó ṣe kó tó dolówó. Mọ́sálásí dírẹ́kítọ̀ tó jẹ́ olùdarí wọ́n máa ṣiṣẹ́ síbẹ̀ yẹn o tí èèyàn bá wo sinimá yẹn a kàn lè wo bíi pé à ń wo sinimá bẹ́ẹ̀ tá a bá tún jókòó ta ronú sí ìtàn tí a wò yẹn a rí i pé ọgbọ́n gidi pọ̀ nù ẹ̀ èmi ò kàn wo lásán gbà tí mo kọ́kọ́ rí yẹn mo wò ó torí pé mo fẹ́ kọ́gbọ́n mo dẹ̀ rí ọgbọ́n kọ́. alágbẹ̀dẹ ó tóbi ìtumọ̀ ẹ̀ ò ṣeé sọ ní kọ́ńkọ́ló ó dìgbà táwọn aráalé àwọn olólùfẹ́ wa tó bá wọlé wá
ìgbà yẹn ló máa ṣe bẹ̀rẹ̀ sí analyse kan wọ́n á ṣe bẹ̀rẹ̀ sí máa mọ ìtumọ̀ ẹ̀ ló máa sọ ìtumọ̀ ẹ̀ fún wa nítorí ó kí iṣẹ́ ńlá ni Jaiye Kuti. Rárá dá lèmi ká gbélé sí. Kí nìyẹn? Ewu bọ́ yẹn ń gbóúnjẹ fún wa dà. Iṣẹ́ ńlá ni o, Alágbẹ̀dẹ ti wà ní sínímà báyìí kí gbogbo èèyàn jáde láti lọ bá wa wo Alágbẹ̀dẹ ẹ máa lọ́ọ̀fù ẹ̀ gan. Alágbẹ̀dẹ ẹ̀yin náà ti rí bí ìfilọ́lẹ̀ eré sinimá Alágbẹ̀dẹ bó ṣe lọ ṣe fojú ló ń jẹ ṣojú yíyó ṣókún ṣe ti rí nǹkan táwọn èèyàn ń sọ nípa ìmúra ṣe ti rí nǹkan tó ń sọ nípa aṣọ tí àwọn bàbá ńlá kú bàbá wa ń wọ̀ láyé ìgbà yẹn ẹ̀ẹ́dẹ̀ tí àwọn ìbéèrè tá a béèrè ẹ ti gbọ́ nǹkan táwọn èèyàn sọ lórí wípé ṣé ẹ lè gbà kí wọ́n fi owó jèrè ọkàn yín kó fowó jèrè ìfẹ́ yín ẹ ti gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ ní ọlọ́kan òjọ̀kan inú mi dùn láti wà níbi torí pé lẹ́nìí èmi gan etí kún ojú kún gbogbo olólùfẹ́ mi ká tún fi ayọ̀ àti ìdùnnú pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ mi ní gbogbo orí social media platform mi lórí Twitter @Tosin-Kujore lórí IG @Ayinke Dayo Kujore lórí TikTok Ayinke Dayo Kujore lórí Facebook ẹ like page mi Ayinke Dayo Kujore lórí Orísun náà ni ẹ má yí kúrò ó dìgbà. ó ní o ti rí owó yìí láàrin ọ̀sẹ̀ bíi mélòó. èmi kọ́ ni mo lówó wọlé lónìí. olùsì kò sáàyè ẹnu ayé yìí olówó ló ń gbáyé àdìo. Rárá dá lèmi ká gbélé sí. Kí nìyẹn? Ewu bọ́ yẹn ń gbóúnjẹ fún wa dà. bẹ́ẹ̀ ni wọ́n sì ti bá a yọ ẹni pé olótẹ́yìn lọ́rùn ẹ̀ṣọ́ pé. ṣé ọlọ́run táwọn onígbàgbọ́ sìn òun làwọn babaláwo náà ń ké pé. ìní o. ó túmọ̀ sí pé béèyàn bá lọ lé babaláwo ọlọ́run ló wà lọ́bẹ̀. Adio. mo kàn ń sọ ni. Adio. ìwọ lọ fẹ́ sọ̀gùn owó ẹni ọba ní ọmọ lówó lọ́dún yìí tí wọ́n ta. àmọ́ nǹkan kan rèé táwọn àjọ̀nú sọ pé ó ṣe o. bíi kí nìyẹn bàbá. ẹ̀mí ni o. kí n pààyàn torí pé mo fẹ́ lówó lọ́wọ́. yà lọ. bàbá máa ṣe sórí bí ọba ńlá ọ̀rẹ́ rẹ̀ tó súnmọ́ wọ̀de lálọ́. mo ṣe wá rí i pé o ṣẹ̀ṣẹ̀ ṣe tán báyìí fún ìgbéyàwó ni. ṣé fún ìgbéyàwó tá a ti mọ̀ bóyá ó máa jẹ́ ṣíṣe. kí ló dé. wọ́n ní oògùn owó lọ̀rẹ́ Àdìó ṣe kó tó dolówó. ẹyẹ ò ké bí ẹyẹ.